tí Ọlọ́run ti pàṣẹ wọn tó ti jẹ́ kí wọ́n ríṣẹ́ kí wọ́n ló tún kù tá à ń wá. ṣé lóòótọ́ bẹ́ẹ̀ lóòótọ́ ni. èmi náà gbọ́ bẹ́ẹ̀ ẹ wọ̀rọ̀ Ọlọ́run yóò ṣe gbé níjà bẹ́ẹ̀ ni kọ̀rọ̀ Ọlọ́run ò ṣe tú Ọlọ́run ló mẹ́ni tó ń sìn òun. ọ̀rẹ́ màá máa rí ẹ. ó dàbọ̀. ẹ̀yin ará mi ń lolúwa. ìròyìn tí mò ń gbọ́ nípa yìí ó mọ̀ ṣe mí kàyéfì ó jọ ń lójú. ẹ̀yin níjọ́ kìíní tẹ́ ẹ wá sọ́dọ̀ mi àdéhùn tá a jọ ṣe ni pé ẹ mọ̀ polongo ìrere ti Jésù Kristi nínú ìjọsìn àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni sá. kí ló ti wá jẹ́ o wọ́n ní bẹ́ẹ̀ ṣe ń gbé bíbélì bẹ́ẹ̀ lẹ́ ń gbé kùránì bó ló ti rí. ẹ ra dáàdi Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa sá àgbáyé á dẹ̀ dalẹ̀ ṣẹ́rí actually nǹkan tí ẹ gbọ́ ń pa wa yẹn bó ṣe rí gan-an lẹ ṣe gbọ́ yẹn sá. yes sá ṣẹ́rí ìgbàgbọ́ tiwa ni pé àtẹ̀sìn kínní àtẹ̀sìn kejì Ọlọ́run ọba náà ló ṣe àgbékalẹ̀ méjèèjì ṣé wá rí ìwé mímọ́ Al-Qur'an àti ìwé mímọ́ Bible ìgbàgbọ́ tiwa tún ni pé ọ̀rọ̀ Ọlọ́run náà ló wà nínú méjèèjì nǹkan tí àwa rò gan nìyẹn tá a ṣe pa orí tiwa pọ̀ tí a ní ká máa ṣe méjèèjì papọ̀ ká máa fi képe Ọlọ́run. jọjọjọjọ kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o abẹ́gbọ́ ṣẹ́ẹ̀rí bí yóò bá jọ ṣàká kójọ ṣàká bí yóò bá jọ ṣoko kójọ ṣoko ọ̀ṣàká ṣokójọ mẹ́yàn èmi ò lòdì sí ti Kùránì o àwọn ṣẹ́ẹ̀rí ilé ìjọsìn tọ́lọ́run jogún fún mi yìí mo kọ́ pé ká máa polongo ìrètí Jésù Kristi ni o ẹ wo tí ọ̀rọ̀ bí ò bá tó bá tẹ́yìn lọ́rùn ẹ ṣe gáfárà fún mi. ẹjọ sá pẹ̀lú ìtẹríba pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tẹríba torí àwa tẹ́ ń wò yìí ọmọ onítẹríba ni wá ẹ̀mí ìrẹ̀lẹ́dẹ̀ ń gbénu wá ẹjọ sá a fẹ́ kẹ́ fi ara balẹ̀ sá kẹ́ gbọ́ tẹnu tiwa náà kẹ́ lè gbé yẹ̀wò sá. lórí ọ̀rọ̀ yìí náà. bẹ́ẹ̀ ni sá ẹ wù sá àwọn olóyìnbó ni wọ́n pa òwe sá wọ́n ní 2 heads are better than 1. ẹ wá wọ àwọn orí kan rèé orí kejì orí kẹta orí kẹrin 4 heads bàbá àwa mẹ́rẹ̀ẹ̀rin yìí orí wa mẹ́rẹ̀ẹ̀rin yìí ó ju méjì lọ sá. ó dáa ẹ ṣe bóyá ẹ gbọ́ dáadáa ń táwọn olóyìnbó sọ ni yí pé 2 good heads are better than 1 mo wá ti wá gbé yín wò dáadáa orí mẹ́rẹ̀ẹ̀rin tí mo ń wò yìí kò tó kan o. bàbá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má sọ ọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ o nítorí àwa tá a jókòó yìí ẹ̀mí mímọ́ ń gbé ara wa lẹ́yọ kọ̀ọ̀kan ni. bẹ́ẹ̀ni tí ẹ ò bá tiẹ̀ tí láǹfààní àti rẹ nìkan mo mọ̀ pé ẹ ti máa gbọ́ wípé iṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀ nínú ìjọ tá wà yìí. bàbá àwọn adití gbogbo wọn náà mà ti ń gbọ́rọ̀. bẹ́ẹ̀ni ẹ sà àwọn tó fọ́jú wọn mà ti ń ríran. àwọn dìde rẹ̀. adití ti ń gbọ́rọ̀. ẹ ṣeun ẹ wo ẹ jẹ́ kẹ́mi ó tẹríba fẹ́mi o ṣé gbọ́ ẹ̀mí mímọ́ Ọlọ́run tí ń gbénu yín tẹ́ bí ń ṣiṣẹ́ ìyanu ẹ jẹ́ kó darí lọ síbòmí kẹ́ ẹ mọ́ lọ ṣiṣẹ́ ìyanu bòmí mo fẹ́ kẹ́ ẹ fún mi láyé o ọmọ já lọ ẹ fún mi láyé o. nígbà tẹ lé ẹ̀mí mímọ́ jìnnà sí ilé ìsà. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam àmín. ẹ kú ìjókòó àfà inshallah ogun tí Ọlọ́run ti ṣe yìí kò ní gbérí mọ́. àmín 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 àmín. ṣé wàá rí tẹ́ bá ti lè tètè wá owó tá a béèrè lọ́wọ́ yín yẹn wá á wá bẹ̀rẹ̀ ètò àdúrà ní kíkan ní ìtí ń já sí pé báwa bá ṣe ń ṣàdúrà ẹ̀yin náà mọ̀ gbà mí lọ́dọ̀ tí yín náà nígbà tó bá ti di ọjọ́ keje tá a parí àdúrà yìí yóò mọ̀ ṣe déédéé àkókò tẹ́yìn náà parí àwẹ̀ lọ́dọ̀ tí yín inshallah bí kudiratullah bí Ọlọ́run ti ń bẹ láàyè rẹ̀ tí ò padà gbogbo ntẹ̀ ń fẹ́ náà lọ́lọ́run fi tó yín náà. àmín àmín. ẹ ṣeun gan ni àfa mo dúpẹ́ lọ́wọ́ yín ṣẹ́rí tí owó tẹ bèrè yẹn kékeré ni ṣẹ́rí tí Ọlọ́run bá lè fún yín ṣe tí kọ́ńtrákìtì tó bọ́ sí mi lọ́wọ́ ẹ̀yin náà gbà wípé ẹ ṣèyàn kan lóore
ẹ má wàá sọ báwọn. ẹ má sọ bẹ́ẹ̀ mọ̀ pé tó bá bọ́ sí i ní tó ti bọ́ sí i ẹ̀yìn ẹ̀kan nígbàgbọ́ pọ̀ bọ́ sí i ni ẹ̀gbọ́n bí bíbélì ti wí ni wípé tẹ́yìn bá ní ìgbàgbọ́ tó mọ kékeré bíi kóró mustadi ẹ pàṣẹ fókè kó ṣídìí yóò sì ṣídìí. àmín. àmín ò ní kẹ́ ẹ máa ṣe kẹ́ ẹ máa gbé mi. àmín tó ti bọ́ sí i. àmín. ọlá àwọn bàbá ń wájú ọlọ́run. àmín. ọlá àyè tọ́lọ́run fà wá sí i ọlá títóbi rẹ̀ ọlá àjọkàn rẹ̀ ọlá anabahama ọlá bẹ́tìlá àtìk ọlá àwọn làwọn ní àwọn wájú ọlọ́run ọlá àwọn màláìka àwọn wájú ọlọ́run ọlá àpọ̀ba náà ló nílẹ̀ gbogbo tá a bá wí fún yín bẹ́ẹ̀ ni ó ti rí ó ti ṣe bẹ́ẹ̀ ni o ẹ̀yẹ yẹ sàmì ẹ̀ bẹ́ẹ̀ náà ni. ó dà pa mo ti gbà èmi gan ti gbà kó ti bọ́ sí báyìí àmọ́ dédé wòye lọ́la. owó tẹ bèrè yẹn á tẹ̀yìn lọ́wọ́. ọlọ́run kẹ́yìn yóò dáa fún yín ẹ mọ̀ lọ́ọ̀rì ẹ mọ̀ bọ̀ọ̀rì irin yẹn mọ̀ dáa inṣàlá bẹ́ẹ̀ ni ó ti rí. àmín àmín àmín. ẹ pẹ̀lẹ́ afa ẹ kú jókòó. ẹ kú jókòó. àbí ẹ̀yin náà ní nǹkan tẹ́ fẹ́ béèrè. mi ní béèrè o mo wà ókè. ọlọ́run wà pẹ̀lú yín. àmín àmín. ọlọ́lá ilaha illallah ẹ tẹ́wọ́ ẹja ṣe fatiha. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Fatai lọ́wọ́ pẹ́lẹ́ báyìí ọlọ́mọ tóbi lọ́ba o. ta ló ń jẹ́ Fatai? ẹ takú lọ́dọ̀ ẹ̀ ń sìn ni mo mọ̀ dáadáa ni Fatai lórúkọ ẹ̀ ń jẹ́ lóòótọ́ ló kéwú everybody mọ̀ pàfà ni o but ó ti sẹ̀wọ̀n rí látàrí kó jalè but ọ̀pọ̀lọpọ̀ èèyàn kó ti jalè náà bó sì wò yẹn. ọ̀rẹ́ wa ṣé kò ń ṣe wípé o sick? mo wà ókè. kò dẹ̀ ń ṣe wípé ojú ń yọ ẹ́ lẹ́nu. kí ló dé? dẹ́n so tó ọ̀rọ̀ fún ẹ sórí gbogbo ẹ̀ṣẹ̀ ló ní dáríjì níwájú ọlọ́run àmọ́ kéèyàn máa sọ̀rọ̀ òdì sódì sí ọlọ́run kò ní dáríjì o and kí n tún sọ̀rọ̀ kan fún ẹ ó dàbí pé èmi àti ẹ máa pínyà. yes ó tọrọ ni torí mo ní dẹ́ kókó rí burúkú tiẹ̀ bá tèmi ẹni tó jẹ́ pé everybody ń pọ́n gẹ́gẹ́gẹ́gẹ́ báyìí tó ń rí gbogbo ìyanu tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn ló wá ní ṣẹ̀wọ̀n ẹ̀wọ̀n kọ́ àtìmọ́lé ni. ẹ tó aṣọ lọ́wọ́ yín kò ní gbọ́ fún ìrọ̀lọ́dẹ. àwọn àgbààgbà nù ìjọ ìlú. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ní òjò tó kọ̀ tí ò rọ̀ nílẹ̀ tí ìyàn fi wá mú tó kàn sílé tó kò. Olúwa ní láàrin òní sọ́tùlà òun ò fi ṣe owó òun ẹ̀ gbọ́dọ̀ bàbá tó bí. Praise the living Jesus. Ó ní láàrin òní sọ́tùlà òjò yóò wà àárọ̀ yóò máa jẹ́ àpẹẹrẹ ìsì jáàbá. Ọlọ́jọ́ yọ̀rọ̀ ẹ̀ mọ̀ rí gbígbà wà láàrin ìlú yìí àti nílé ẹni. Ẹ ṣàtìkì ní bọ́lọ̀. Láàrínà ìlànà 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 láàrínà ìlànà. Ìpadà òkò yé mi mọ́ àti ń forúkọ lárúṣẹ́ tó ń sùn mí. Ọmọ Ádámọ̀ ti gbàgbé ọ̀run nílé. Ọlọ́run dákúndàbọ̀ ìgbà wo ló ń bọ̀ o. Àti sáyé dáwà ìlọ kí ni ká ti ṣe.